So mo ní mo kì í sí mẹ̀sẹ̀ àwísí mo tún kì í sí mẹ̀sẹ̀ àkárùbà mo kì í sí wèrè ń tẹ́lú mo kì í sí ọ̀wọ́ràn níbi tí ojúmọ́ ti mọ́ wá sí ilé ayé wọ́n ní àfẹ́kábà ẹ̀ láyé fẹ́ná àrànkáyé lòrùn ràn gbogbo apáta ara jẹ́rẹ́ fi gbiná gbogbo apáta lọ pé fi wọ̀yá ọ̀rọ̀ ọjọ́ tí ìgbà ọjà gbogbo ayé ní ìbá mi parí ẹ̀ tó mo kí gbogbo ẹ̀yin olùwòran móhùnmáwòrán nígbà tí náà la wà àṣà wa èdè wa pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà Lawal olówó ọkọ̀ orí Àbíkẹ́ Àdè lórí ètò kíni àgbààgbà wọ́n ní àgbà mi wà nílé ó sàn ju aláìní rárá lọ àgbà mi wà níyẹ̀rù ó sàn ju aláìní rárá lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn àgbàlagbà tí wọ́n gbà wá láàyè láàrin àwọn àgbà láti sọ ohun àgbà fẹ́yìn ọ̀dọ́ tá a máa di àgbà lọ́jọ́ ọ̀la nítorí pé ohun tágbà fi ń jẹ̀kọ wọn ní abẹ́ èwe ló wà mo kí gbogbo ẹ̀yin àgbàlagbà tó ń wo ètò àgbààgbà lẹ́ni àti àyàn àwọn ọ̀dọ́ táwọn náà máa di àgbà lọ́jọ́ ọ̀la ẹ̀kúlé sórí ètò ẹ wo tí n bá padà tí n bá ṣàfihàn àlejò tí mo nílé ní gbogbo ẹ̀yin tẹ́ wà nù ilé ẹ jókòó ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹ wá fojú yín níran ayọ̀ wò àgbààgbà lẹ́tọ̀ ètò làgbààgbà mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀. Tó bá lérò mi lórí rẹ̀ gbà mo ti bọ́ yìí fúrẹ́ǹsì mo ti rè é námọ́tò àlò ká o ọ̀fun náà ló lé o yóò dà fà fún gbogbo ìdílé yín o. àwọn tó wíìlì wúlò tó. ọmọya báwo ni ilé ìfúnná máa mọ̀ á ilé ìlú ọmọya ló ṣe wọ́n tẹ̀lé ṣé ẹjọ́ lówó kó tó kú ni. Irọ́ lọ fa ọ̀rọ̀ kò láti kò sí ní o. Bọ́ọ̀lù sẹ́yìn yẹn bó ti fi nà hámà lẹ́yìn màá nà hámà lẹ́yìn. Èmi gbọ́dọ̀ dájú o, mo ti fẹ́ mọ́ fáàlì ṣe tó fi sí àwo ṣe ti fẹ́ o. Torí ọlọ́ àwọn onígbà onídòwò tẹ̀gbélé mọ̀ kan ọ lẹ́yìn o. Ó ti yà ní fádà pọ̀jù ní o. Wọ́n máa ń ta fúnra jù. Àkókò àmàtí ń gẹ́ ju olórí burúkú ti fi ewé rẹ̀. Pọ̀jù díẹ̀ lórí pọ̀jù díẹ̀ lórí ìrìn ìgbé lọ́pàá pẹ̀lú ìwú ilẹ̀ tó bá kọ ilẹ̀ tó bá kọ òjò tó ti sáà ní ọmọ àdúgbò ọkọ̀ náà máa yọ ọ́fẹ́ tẹ́lẹ̀ sí ìdá. Bọ́lá ni mo máa jòjú ẹsẹ̀ ní ìgbà pọ̀ sí ẹni àfin bá ṣe nǹkan fún tí yóò bá jẹ́ ẹlẹ́kọ̀ọ́rùn rẹ̀ ti polówó rú. Bọ́lá ni mo máa jòjú àwọn ìyá ló ti mú ó ti bàbá mú ọ̀fẹ́ gbà kú òní kúkú bò wá mọ̀ pọ̀ fẹ́ sì fi sí ikú òjijì jọba wá sí mọ̀dàrí kan fọ̀ àti àgbélépọ̀ tá yóò tó bá ní oní pèpè dání kò lọ́gbà kú òní kúkú orí burúkú bò wọ́n tẹ́ pé fún wọn ní àdúgbò tó bá sùn ọ̀tí dáhùn. ọ̀sẹ̀ ìṣúná kan bí ọ́ ló yẹ wò. Ẹ káàbọ̀ padà sórí ètò àgbààgbà pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Adésínà Lawal náà ní olówó orí Àbíkẹ́ Àdè. Ẹ wo àlejò tí mo gbé wá sórí ètò lẹ́ni ẹ má jẹ́ ní ti ẹ̀ṣẹ́ kíni kí n mọ̀yàn náà wọn jù kí n má ṣàfihàn jù ẹ̀yẹ kí wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti gbọ́pọ̀n bàbá tó ṣe bí òwe ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ ẹni tí mò ń bá sọ̀rọ̀ wọ́n ti mọ̀ wọ́n kí wọ́n mọ̀ yín délédélé.
tó adúpẹ́ ọpẹ́ pọ̀ lọ́wọ́ Ọlọ́run tó tún sọ àdàsìkò yìí o gbogbo ọ̀nà lágbà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò lórogún tí ò sírò rẹ̀ àrí ìró àlá irun mọlẹ̀ tí gbá nọ́mbà tó yàtọ̀ kábíyèsí Elédùmarè Adéoyè Tadénikárò Adéwálé Àlàbí Ẹlẹ́ṣọ̀ lórúkọ mi. Báwo ni Ẹlẹ́ṣọ̀ báwo ni ẹ ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé gan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tẹ̀bi tẹ̀ dé bàbá? Olúwa dúpẹ́ o torí àwọn ò tí ì sí ìgbà tí ẹ ní àwọn àgbààgbà eléré ẹ̀rù bà mí díẹ̀ àwọn ètí ìsìn lára àgbààgbà eléré o kọ́lọ́ ń jẹ́ ká dàgbà èèyàn nígbà kì í ṣe àjàlá yẹ yìí ṣàjà lọ́rùn àjàlá gbede méjìlá máa pẹ̀rù wa yìí pẹ̀lú a bá ń sọ̀rọ̀ àwọn àgbààgbà eléré a máa dárúkọ àwọn bàbá wa Fálétí tá a bá ń sọ̀rọ̀ àgbààgbà eléré a máa dárúkọ àwọn ọ̀gá wa Jímàlíù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́run bá o kó àwọn àgbàlagbà wa náà kọ́lọ́run jẹ́ wọn ó dògbó kí wọ́n pẹ́ fún wa kọ́lọ́run jẹ́ wa náà ó dàgbà. Abẹ̀rẹ̀ ilé ayé mi Ọlọ́run wọ́n bí mi sí abúlé kan lẹ́gbẹ̀ẹ́ Ilé Ifẹ̀ wọ́n ń pè bẹ̀ ní Kájọlà Òkè Àrà ní gbogbo district yẹn Òkè Àrà district wọ́n ń pè bẹ̀ ní Kájọlà ibẹ̀ ni wọ́n bí mi sí. Bàbá mi ni wọ́n jẹ baálẹ̀ ìlú yẹn High Chief Jimoh Àwẹ̀dá Adéoyè Ẹlẹ́ṣọ̀ àwọn ni wọ́n jẹ baálẹ̀ ìlú yẹn. Lérí àwa ń bẹ̀ àgbẹ̀ oníkòkó ni wá àgbẹ̀ olóbì ni wá àgbẹ̀ elépo ni wá àmọ́ àwọn nǹkan jíjẹ bí iṣu bí ọ̀gẹ̀dẹ̀ bí nǹkan kan ẹ̀gẹ́ à ń là á bọ̀ nínú oko ni nítorí pé wọn kì í tà wọ́n yẹn wọ́n ń jẹ ni ibi tí wọ́n ti bí mi nìyẹn. Ilé ìwé wo lẹ lọ ní ìlú yẹn? Primary school tí mo lọ ní ọ̀dọ̀ wa wọ́n ń pè ní LA Primary School ìyẹn ni ìtumọ̀ ẹ̀ ni pé Local Authority Primary School Òkè Àrà abúlé yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ abúlé ọba ìwọ̀n pè bẹ̀ ní Omilende ibẹ̀ ni mo ti lọ sílé ìwé. Ẹlẹ́ṣọ̀ báwo gangan ni Ẹlẹ́ṣọ̀ ṣe jẹ́ ṣé orúkọ àmútọ̀runwá ni àbí orúkọ tẹ́ ẹ gbà nígbà tẹ́ ń ṣeré orí ìtàgé? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ló fi àlùbáríkà sí orúkọ náà nítorí ìgbà tí àwa débi iṣẹ́ yìí à ń gbọ́ bàbá Sàlá à ń gbọ́ bàbá Gébú à ń gbọ́ bàbá kẹ́nìkan bàbá Sápọ̀ bàbá Mèrò bàbá pọ̀ wọ́n ní bàbá bò ń jò mo dé tí màá bàbá lẹ́nu sẹ́yìn bàtú wáyà mo á rí i pé àtúnwá tó ń súnmọ́ àwọn ọ̀gá kan wọ́n ń pe àwọn yẹn ní ọ̀gá wa ọ̀gá ọ̀gá Bello wọ́n ń jẹ́ ọ̀gá Bello náà ọ̀gá yìí náà gbọ́ àwọn ọ̀gá wa májàsán lọ́dọ̀ bàbá Sàlá tó lẹ́nìkan tí ń jáde sá ok oníbà ń jẹ́ bàbá Mèrò ń jẹ́ bàbá Sùwé ń jẹ́ bàbá Gébú jẹ́ nǹkan kan yìí ó fẹ́ẹ̀ tóbi jù fún mi. Ìdílé Ẹlẹ́ṣọ̀ ni wọ́n ti wá bí mi ọmọ Ẹ̀sọ́ ni mí wọ́n tó wá fọ́ ní bẹ́ẹ̀ ni pé àwa lọ sóko bàbá Ògúndé ní Ọ̀sọ̀sà àlọ́bà ń ṣe àyànmọ́ fíìmù àyànmọ́ bàtà wá ṣù fíìmù yẹn lọ wọ́n á ní èrò mi ibi tí mo ti dejò nílé ẹ̀mú ni so wọ́n wá ní orúkọ wo ni wọ́n fún mi ní bàbá Ògúndé wá dáhùn pé Ẹlẹ́ṣọ̀ yẹn náà kì í ṣe orúkọ méke àwọn àgbàlagbà John ló ń jẹ Ẹlẹ́ṣọ̀ ẹ jẹ́ kó máa jẹ Ẹlẹ́ṣọ̀ ẹ̀ lọ pé gílẹ̀kẹ̀dẹ̀ tó fẹ́ kó tó jẹ́ Ẹlẹ́ṣọ̀ yẹn kẹ̀dẹ̀ ti dá kíkẹ̀dẹ̀ sorúkọ àwọn ọmọ ọ̀sìn orúkọ àgbàlagbà ni bó ti di pé Ọlọ́run fi láti ẹnu bàbá bọ́lọ̀ sí fàṣẹ sí ibi tí mo fi ń jẹ́ Ẹlẹ́ṣọ̀ lọ. Àdúpẹ́ ṣé ń gbọ́ àwọn ní ọ̀rọ̀ àgbà ohun àgbà náà tọ́ àgbà bá sọ̀rọ̀ àgbà jáde ẹ jẹ́ káwa tá a wà ní amúgègé àti tákàdá ẹ máa kọ́lẹ̀ á béèrè lẹ́yìn ìgbà tá a bá parí ètò bàbá àwòkọ́ṣe ta ni ẹ wo àwòkọ́ṣe rẹ̀ gangan tí pé ẹ̀yin gangan fẹ́ ṣe eré orí ìtàgé tá lè wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ọlọ́run mo dúpẹ́ o tó sí kò sí tàn rere nínú bàbá mi mọ kàárò ju ìyá mi lọ aládàáda ìtàn ìyàgbá ni ṣẹ́rí èèyàn ti rìn gbára èèyàn ti rìn gbòòrò mo ti ṣiṣẹ́ káàkiri kọ́mpínì mo ti ṣiṣẹ́ kiri so mo wá lọ kọ́ṣẹ́ oògùn títà what do they call it medicine seller
mo wà ní Èmùrè Èkìtì mo ń ta oògùn mo ń fi machine kiri mo ń ṣe ọlọ́pàá wa mú mi níjọ́ kan inú mi bàjẹ́ púpọ̀ wọ́n kó gbogbo oògùn mi wọ́n là ń lọ Àkúrẹ́ wọ́n gbé mi sẹ́yìn pọ̀npọ̀n kìíní wọn ní 1977 mi ò lè gbàgbé láyé mi wọ́n wá ń gbé mi lọ wọ́n gbé mi káàkiri wọ́n gbé mi Èmùrè Èkìtì ni mo wà ń gbé mi kó l'Èmùrè wọ́n gbé mi dé Èmùrè Ilé lẹ́yìn Èmùrè Ilé wọ́n gbé mi káàkiri títí tá a sáfi dé normal mo ti bẹ̀ wọ́n ká tó kó ń lé mo ti negotiate pẹ̀lú wọn láwọn ọgbà so gbàtà máa já mi lẹ̀ ní Àkúrẹ́ tí wọ́n máa gbóògùn mi fún mi at the end of the day tí wọ́n sáta sáyẹ̀njú ara wọn Yorùbá yẹn ó sá ti yá àwọn èèyàn sáyẹ̀njú ara àwọn agbóògùn mi padà fún mi ní around 10 o'clock lálẹ́ l'Àkúrẹ́ ilẹ̀ tí wàá sú mo wá gbé báàgì yẹn kọrùn mo wá rìn lọ mo wá sun ẹkún pé àwọn problem tèmi dẹ̀ ní nígbà náà ni pé apọ̀ tá à ń to oògùn nítorí screen mi èmi ni target wọn ibi mi léèrè pé sẹ́wọ̀ ló ń ṣe dábàkà ti rí mi lórí máa ṣe wọ́n dá mi dúró ni kì í ṣe pé ó jọ lágbájá mi ò jọ anybody ń bẹ̀ mo fẹ́ lè pé mi gan gbà mo wà ní ìlú mo pé minority yanyan táwọn ní mi nílùú yìí màrẹ́ ni tí àwọn èmi rẹ̀ jọra rárá so kí ni ẹ wá mú àkóbá wá bá tí wọ́n á padà mo ọ̀rẹ́ mi kan tí mo ti rí ti pẹ́ mo á rí l'Àkúrẹ́ wá rí mi tí mo lọ títí Orege orúkọ tí mò ń jẹ́ ìnagijẹ secondary school Orege lẹ́wà ló bá di mọ́ mi kí ni mo ní báyìí bá ní kí n lọ sunlé òun bá lọ sunlé rẹ̀ àárọ̀ ọjọ́ kejì mo á padà lọ Èmùrè mọ́ ni iṣẹ́ yìí tí mò ń ṣe yìí àwọ̀ yìí ló ń kó bá mi níbẹ̀ tí mo fi ń jẹ problem iṣẹ́ yìí ó sún mi Ọlọ́run iṣẹ́ tí ó fún mi tí ó mú àwọ̀ mi níyì níbi iṣẹ́ yìí tí ó mú orúkọ rere fún mi ní kó o ṣe fún mi Ọlọ́run iṣẹ́ yìí ti sún mi. Oh, I'm tired of this business. Owó kíkún bá ti ń rewó jọ ní pọ́npọ́ lu owó ń bá bẹ̀ lọ. But nígbà tí mo wà ní secondary school, tí mo wà ní primary school, òṣèré orí theatre, mo ń bá wọn ṣeré orí ìtàgé. I could remember ọdún kan a fẹ́ ṣeré school entertainment, wọ́n ṣeré ìtàn ọmọ nínàkúnà. Wọ́n wá ní kí n ṣe róòlù ọmọ nínàkúnà tí ó ti náwó tóbi rẹ̀ kún tán. Tí wọ́n lọ ti èpo sujẹ nílé olówó tí ń kẹnu bọ kíní ẹlẹ́dẹ̀ yanyanyanyan mo wá ní mi ò lè ṣeré ẹ̀ o róòlù ẹ̀ o bí ẹ̀gbọ́n mi bá wo kíní my senior brother mi tí mo tẹ̀lé bọ̀dá mi Débọ́lá ayé àbíyẹ̀kín wọ́n máa rántí báyìí wọ́n wá ní wọ́n gbé mi pọ̀n igba 12 ni wọ́n fún mi mo takú mo ní mi ò lè ṣe é ǹdẹ̀ sọ fún bàbá mi nílé nítorí kí n bá sọ fún dáàdì mi nígbà náà bàbá mi ní baálẹ̀ ìlú yẹn so teacher yẹn máa ní problem mi sọ ngbà tí wọ́n fa pé kí ni reason tí mi ò fi lè ṣe mo nígbà tí bàbá mi bá jẹ baálẹ̀ ìlú tó múrùkẹ̀rẹ̀ lọ táwọn jẹ́ wà lẹ́yìn rẹ̀ kó wọ́n máa wo mi ọmọ rẹ̀ kí n máa kẹnu bọ́ bọ́là kí n máa ṣe ẹlẹ́dẹ̀ ṣé mo ọ̀nà dáàdì mi ni pẹ̀lú orí tíátà tí mo ṣe yẹ o inú dáàdì mi ò lè dùn ọ̀rọ̀ burúkú ni wọ́n sọ sí màmá mi bàbá délé pé sọ ọmọ rẹ̀ mo sátàkù mi ò ṣe àwọn àníkà ṣe eré Adam and Eve àwọn àníkà ṣe mi ò tọ́ Ọlọ́run ṣe o wọ́n ní kí n ṣe róòlù Ọlọ́run so wọ́n wá gbé mi sórí igi orígi ọdún wá daṣọ bòmí mọ́bẹ̀ but dad mi sáwọn eré lọ at the end of the day tí dad mi wá gbọ́ tí mo sọ tí àwọn Adam and Eve tí wọ́n wà ní kíní tèmi wá ń wá wọn kiri inú ọgbà tí máa ní Adam tí àwọn méjèèjì wá ní ẹ̀rù wá ń bá wa o àyà tún fò wá o nítorí pé ìhò láwa o dad mi dẹ̀ mi rùkẹ̀rẹ̀ báyìí mo ní bí ìgbájú mi ìbá ṣe tóórè tí ń bá lọ nínú costumes tá a sọ ẹ mo ní lílu yìí ó máa pọ̀ báyìí pẹ́lẹ́dẹ̀ ni mo máa ṣe o bàbá ìta lẹni tó sọ fún ẹ pé ìwọ wà ní orí ẹ sá lọ bẹ́ẹ̀ ṣá lọ gbàtà wa parí tí wọ́n fi àwọn òṣèré tá a perform rẹ̀ tí wọ́n ṣe inú mi dẹ̀ dùn Ọlọ́run fún mi ní ẹ̀bùn ìwé mímọ́ mo mọ̀wé sẹ́kọ̀ ni mo tún ṣe inú dad mi tún wá dùn ó wá jẹ́ dọ́gbò òdùnnú bá ṣe ń náwó ni wọ́n rẹ́rìn dọ́dún wọ́n rẹ́rìn wọ́n ní Ọlọ́run ẹ wo iṣẹ́ ìtìsùn mi n ò ṣiṣẹ́ ìmọ̀ so bàbá Sàlá nígbà yẹn wọ́n wá ṣe eré kan wọ́n ń pè ní nígbà yẹn stage yẹn Mọ̀ràmọ̀ wọ́n wá dé sílé olówó kan l'Èmùrè Èkìtì wọ́n polówó ẹ̀ ní Ọlá Ẹ̀gbọ́n wọn lọ bá wọn bọ̀dá kan bẹ́ẹ̀ bọ̀dá Ṣọlá Ṣórẹ̀mẹ́kún àti bọ̀dá Àdìsá Mùsákì wọn gbé wọn fi máa ṣe mi gbé wọn lọlé mo lọ ìmọ̀ pé èèyàn ń wojú rẹ̀ nǹkan kò pé
tí n bá padà lórí ọdún bóyá máa lọ join artist ní Ìbàdàn pé máa lọ join group kan tí fún fi mọ iṣẹ́ ṣá Ọlọ́run bá darí mi lọ Ìbàdàn mo ń dé Ìkìrun nílé Iléyá tí mo sọ fún sínú ọ̀bọ̀dà mi kan lónìí ìjà máa lọ lọ́rin Ìlọrin náà ìlú rẹ̀ náà sani Ìlọrin báyìí dé lọ́rin ni mo máa lọ join group kan mo ń ṣiṣẹ́ ní company o ngbà mo dán mo join company mo ń ṣiṣẹ́ ní wọ́n pe company yẹn ní Atlas Nigeria Limited scientific equipment là ń dí pẹ̀lú so mo wá kọ́ṣẹ́ tíátà lọ́dọ̀ ohun gbàpọ̀ ga mi ni àwọn but ẹni tí wọ́n bá tààfù ọpọlọ lọ́dọ̀ rẹ̀ ọ̀gá ni nítorí pé mọ́tò tá a fi bẹ̀rẹ̀ àjọdáwòrán ni wọ́n pè ọ̀rẹ́ là ń pera but ọ̀gá mi ni torí ọ̀pọ̀ ọ̀dọ̀ ẹ̀ ni mo ti wọ́n pè é ní Fẹ́mi Olúkọ́gà bàbá Kúdí Fẹ́mi Olúkọ́gà ọmọ Ìjẹ̀bú Òde ni mo wá bẹ̀rẹ̀ tíátà lọ́dọ̀ wọn àjọ ń ṣe bí ọ̀rẹ́ bí partner títí ó wá lóhùn sí mọ́ mo wá rí pé a wá lọ ṣeré ní tẹlifíṣàn bá ṣe ṣeré kan ní tẹlifíṣàn báyìí òkìkí eré wa kan káàkiri tí wọ́n ti lọ láàrin gbọ́rọ̀ àwọn yóò máa pè mí wọ́n máa bọ̀ mí lọ́wọ́ máa juwọ́ sí mi Ọlọ́run mo dúpẹ́ o kò eléyìí ìfọkànbalẹ̀ ọlọ́pàá ò lé mi kiri mi ò rí wàhálà kiri kò sí threatening mi eléyìí bá kúkú fisẹ́ ìjọba lẹ̀ àmì iṣẹ́ company lẹ̀ bá fèsì theatre school lẹ̀ orílẹ̀ ó terrible somehow ṣe mọ̀ pé kò easy èèyàn ò lè yín mú kó tó máa súfèé ìgbà tí ó sọ náà míì tí mo ti rówó than that acting àbẹ̀rẹ̀ eré schools káàkiri à ń tọ̀ títí Ọlọ́run mo dúpẹ́ o wá díjọ́ kan ìbànújẹ́ pọ̀ gan-an níwọ̀nba díẹ̀ kọ́lọ́mọjà àrí ìbànújẹ́ nígbà yẹn àwọn producer television tá a bá fẹ́ ṣe recording lọ́dọ̀ wọn ìnira náà máa ń fún wa nígbà náà Ọlọ́run ti gbé aborí gbogbo ìnira bẹ́ẹ̀ àwọn obìnrin tó dáa nínú gúùpù wa ni wọ́n pa àwọn fẹ́fẹ́ a máa bẹ̀ wọ́n ni wọ́n yàwó níyàwó lélẹ́yìí ibi kí mo ní lady kan tiẹ̀ ń bẹ ní gúùpù mi kò jàbúrò kò jọ ọ̀rẹ́ ló fún mi pé kó máa bá mi ṣeré ni producer ìbá ta púpọ̀ fẹ́fẹ́ èèlì fẹ́ báyìí mo ní ibì kan bẹ ní Ìlọrin ní Coca-Cola road wọ́n ń pe hòtẹ́ẹ̀lì kan bẹ ń pè ní Èkó tẹ́ mo lè bá ń wá Yorùbá sẹ́wó tó kọlà gan àárín bẹ́ẹ̀ tó bá yẹ pé èèlì fi ọmọ yìí ó sá gbogbo eré tá a ṣe nígbà náà ó sá kọ̀ndẹ̀mẹ̀ ó lóun ò rí nǹkan kan nínú eré tí mo ṣe ṣe rí ọ̀gá Àdìlọ́fù wá jẹ́ general manager bí controllers of kíní kan ṣáwá sí tẹlifíṣàn wa ní NTA Ìlọrin wọ́n pe woman tí wọ́n wáyé ní Vicky Olúmọdì ọ̀gá ni wọ́n ní NTA wọ́n ti rí Olúmọdì wọ́n ti retire tẹlifíṣàn ọ̀gá wa bá wọ́n ti rí bẹ́ẹ̀ni Ìbàdàn ni wọ́n ti retire wọ́n bá wọn ní NTA Ìlọrin gbà yẹn so ọ̀gá wa yí àwọn wa wo eré tá à ń ṣe ọ̀gá wa rẹ́rìn Àdìlọ́fù wa rẹ́rìn etí wèrè ní ọ̀dà lọ̀gá rẹ́rìn sí ọ̀gá wa rẹ́rìn kọ́mẹ́dì yẹn dùn mọ́gà ọgbà tí àwa jáde lọ́gá wa ní àfẹ́ mo dẹ̀ ní bọ́ọ̀ kan ọmọ Ondo State ni a máa bínú bọ́gà sì pè mí láàfin nínú ti bí wáyé tó ga máa pẹ́ kọ́mpútà láàfin nǹkan mo ní kí n tiẹ̀ sábùkẹ́ ni mí ni àbárò ìbáfẹ́ náà ni mí kí ni wàhálà ló fẹ́ sọjà lẹ̀ má torí wa. bá ọ̀gá ni àfẹ́ máa pààyàn lẹ́ni àfin náà máa ń ṣeré yé dà mo ní àtúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ sa nǹkan kan sa. àṣé ibi oríire ó ti wáyé nìyẹn bí mo sì wá dúró ta lórí àṣàtà mọ́tò bọ́ọ̀sì wa ni àti ronú pé tó wáyé pé ó gba eré wa àti sọ pé kọ́ ọmọ gúúpù dá £1 £2 kò ní jẹ́ ìnira torí àṣàtà mọ́tò yẹn ní 200 kò gbére oní rubbish láṣẹ ọ̀gá Àdìlọ́fù bá pè mí pé àfẹ́ mo ní sáà ǹjẹ́ o lè rí ìnàdé kó mo ní mi í afọ́jú ni mo gbọ́ wọlé ọmọ léjìká kó tó lọ bìkan mo ní bó ṣe lè wù ká fi ọmọ ìrìnà tó kó lè kó máa ṣe báyìí wàhálà yóò débi tẹ́ ń lọ ọ̀gá bá rẹ́rìn ọ̀dà wà wá lọ bá ṣe taxi driver lẹ́kọ̀ọ́ ṣé ìjàlè mi àfihàn gbọ́dọ̀ jálè ayé ọba ọ̀gá bá sáré rìn ní inú ọmọ gúrùpù rẹ̀ ẹ̀mọ́ márùn-ún yìí ó bá dá wa àbí mẹ́fà ọkùnrin àtòbí kẹwàá bá ṣeré lẹ́kọ̀ọ́ wọn kàn ṣẹ́rí ìmọ̀ wọ́n kàn pé múmúnì ìyẹn pa wọ́n bá sí portfolio wọ́n bá Àdìlọ́fù Films wọ́n bá fún mi ní invitation letter sẹ́kọ̀ọ́ àṣẹ ọ́ptíkàrí àṣẹ kankanrí ní a bá kó £300 fún mi pé ká fi wọkọ̀ wá nígbà tí mò ń wí £5 ní pijó £3 ní bọ́ọ̀sì. bá dúpẹ́ kíní ẹ̀dẹ̀ máa ti wọ́n wà lára mi ti pẹ́ bí mo wà ní tọ́lẹ̀ Ọlọ́run mo àdúrà tèmi pọ̀ sọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ ni máa ń pọ̀ lọ́rọ̀ tèmi Ọlọ́run mo dúpẹ́ èmi sọ pé mo fẹ́ ra Lexus mo fẹ́ kọ́lé bíi lágbájá mo fẹ́ ṣe Ọlọ́run mo ṣàdúpẹ́ ni Ọlọ́run mo dúpẹ́ bí producer yẹn sọ wá bá mi báyìí ló bá ní déètì wo ni ká mú ìgárá kan débé mi náà ní lójijì spirit yẹn kàn wá mo ní déètì fún kíni ó ní láti wá sí rìhásà mi mo níwájú ta ni
ó ní lọ́dọ̀ mo ní mi ò ní ṣe wọ̀rì àzà wájú ẹ̀ láyé tí ń fi lóko nínú sẹ́ sinimá yìí tí màá fi lóko láyé mi ò ní ṣe rìhásà níwájú irú ẹ̀ ẹni tí mo lo ẹ fún mo ní mi ò ní mo ní èmi lọ gáàdì lọ fún wa síbi wọ́n ti wò mí lé wọn ò bá mi èmi kọ́ o gáàdì lọ fún ọmọlẹ́ mi o wọn ò rí mi wọn ò bá mi bí kankan mo lé mi lọ gáàdì lọ fún wa èmi wọn ti délé wọn ò bá mi ló jẹ́ wọn wá bá mi mì bọ́ wá yọ lẹ́tà invitation letter torí ẹ̀ the Love Ships Limited ló bá pè mí sẹ́yìn ló bá ní no I don't have time gbẹ́gbẹ́ mi ò lè wá ànílá ni wá bí mo ṣe lọ sí Èkó nìyẹn bá ṣe wá sí taxi driver kì í ṣe irú sinimá senta ń yá o sinimá máa ń pọ̀sùn méjì gbà náà wọ́n á lọ fọ́ kẹ́ máa wà location nígbà tí fíìmù yẹn wá jáde mo wá ṣe ọlọ́pàá mẹ́ ṣé nǹkan wá ń bẹ corporal ni mi o ìgbà tá a máa lọ lé àwọn olè àwọn anìkan fún mi ní inspector wọn wá lẹ kíní inspector wa gbogbo owó tí mo gbà mo fẹ́ fi ya fọ́tò tán mo wá lẹ inspector àwa débi kan tá a ti crime scene mo wá fò níbi kan gíjà ẹ̀rọ àwọn yẹn dùn tí mo tẹ̀ ti jẹ́ kíní àbá parí iṣẹ́ yẹn nígbà fíìmù yẹn máa jáde tán máa sọ ẹ̀ ní Ìlọrin báyìí ariwo tí bàbá Ìlọrin náà ti di star ẹ̀yẹ lẹ́sọ̀ wa náà ti di star inú gbogbo èèyàn dùn mo Ọlọ́run iwájú tó gáàdì lọ fa kọjú sí kọlọ́njì ó dáa ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ o kí àwọn ọmọ wọn máa gbé nǹkan rírí àtọmọ ọmọ wọn ṣe ju tiwọn lọ ọ̀gá gangan ni Adilove gangan lọ̀gá mi tó mú mi wọ limelight látòrí taxi driver ni wọ́n ti ń pè mí lẹ́yìn la lọ sí ọmọ òrukàn lẹ́yìn gbàtà kúrò lọ́mọ òrukàn la lọ sí àyàmọ́ bàbá Ògúndé lẹ́yìn ẹ̀ ní celluloid ní o ní mi ò ní opticals o nígbà yẹn ẹlẹ́ni celluloid ni mo bá wọn ṣe wọ́n ń pè mí orúkọ wa ń dé nígbà tó lọ́wọ́ tó wá ṣe ọ̀gá wa Jímọ̀jà Sáàjì wọ́n bá ṣeré kan ogun láyé ọmọ aráyé le n bá tó wà lára àwọn prominent actors ńbẹ bí tẹlifíṣàn ọdẹ pọ̀ ńgbà yẹn only NTA nìkan ló wà ń lọrin wọ́n wá ṣe kíní ṣan nationwide wọ́n ṣeré yẹn lókìkí Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run mo dúpẹ́ o. ṣe rí i pé bàbá wọn sọ̀rọ̀ àgbà nítorí àdán wọn ní ọmọdé nítorí ẹyẹkẹyẹ ṣe rí ta bá ní ká máa sọ̀rọ̀ ẹ wo bí ẹ ṣe sọ ìtàn ẹ wo bí orin ṣe gbé wọn láti Ìlọrin wá tó gbé wọn pàdé bàbá Adélọ́ọ̀fù bàbá Adélọ́ọ̀fù wá gbé wọn padà sẹ́kọ̀ọ́ gbogbo aró nípín àbí ìwọ tó rò pé bóyá pé nìkan ò lè jẹ́ èèyàn láyé mọ́ rò bẹ́ẹ̀ ìwọ sọ ti ẹni Ọlọ́run ń kọ́ aṣọ tìlú yìí nítorí pé eléyìí tún kọ́ wa ní ìtàn yìí pé tó bá rí ẹnìkan tó yẹ pé Ọlọ́run fún ní ìmọ̀ ẹ jẹ́ ká gbé lárugẹ ká jẹ́ kí òmò tiwa náà nǹkan tó bá ní láti fi ràn lọ́wọ́ kọ́run wọn bá fi ìmọ̀ rẹ̀ hàn Ọlọ́run náà ṣàparí tiwọ́ náà lágbà Ọlọ́run kò ní báyìí tá a bá tún wá padà dé ẹ wò bàbá ẹlẹ́ṣọ́ ni wọ́n ń bẹ pẹ̀lú mi lórí ètò àgbààgbà lórí móhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa àṣà wa ò ní parun à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. ẹyin mọ̀ n bá wí. mo rò pọ̀ ìyá wèrè tá n bá rẹ̀ orí ẹ̀ burú ni ọtọ́ sẹ́nu bíi tíìbù kẹ̀kẹ́ ọkọ̀ rẹ̀ lérí bútẹ̀ ìjọ kọ́ra yín kí ló pè mí ni. bàámúsẹ̀. mọ́ fi tọ̀dọ̀ rẹ kó bá mi ó jẹ. rẹjẹrẹjẹ àgbéra ìdìbò olùkí gbó mo sì yẹ̀gbà sínú ilé. bàámúsẹ̀ tó gbé wò. èmi wá lọ́ọ̀ ní jẹ́ mi lọ́ọ̀ ní jẹ́ mi bá ń jẹ̀jẹ̀ kú jẹ́ wo. ọ̀fẹ́ràn ẹ̀ jójú ọ̀fẹ́ràn bá mi ẹ wá jẹun oúnjẹ. jẹ kíni òwe Yorùbá ṣe wọ́n ní ẹni tá a mọ̀ délé là á fẹ́ béèyàn bá fẹ́ mọ níjù yóò sọ̀kọ ẹ̀ bọ́ra mo sí ọkọ ẹ̀ bọ́ra po ojú rẹ̀ dúdú bí arúgbó nàkí ọ ti kú ọ̀làjà láyé ọ yìí sàjà lọ́rùn wà láì tọ́lá àjàlá gbèdé méjì ni ọ. Ọlọ́run ọmọ ẹ̀ tó bọ ìgbín bí ẹ pé wọ́n fi àlùbọ́sà sí. oúnjẹ ẹbọ lẹ́yìn ṣe gúnugún ọmọ epo lẹ́yìn ṣe mùsù ọ̀sára rẹ̀ dàkàlà àmàgbò tí ìjẹ́bọ oríta ní ẹ bá ń pín wèrè wà láì agírígẹ́tì lọ mú bàbá wèrè ni ọ. ọdún náà pé pọ̀ ju ẹ lẹ́nu mi gbàbí gbàmọ̀ ń jẹ́ ìgbín náà lẹ́yìn tó ń. bàámúsẹ̀ lẹ́bọ̀ tẹ́ ẹ̀ mọ ibi tó ti wá ẹ̀bọ lẹ́mọ̀ ń jẹ lẹ́ ń pọ́n mọ̀ mọ́ yìí. àbí ẹyin pẹ́pẹ́yẹ ǹjẹ́ ìdẹ́yìn òdèrè rí. ẹyin òdèrè kọ́ ẹyin sì fáwù ni. báà mi bí ajẹta láǹgbà débi-débi pé èèyàn wà gbẹ́yìn irú ilé ó dùn jù ó ti dùn jù àbí nǹkan mi bá lẹ́yìn ló dùn. àbọ̀ wèrè gidi ni ọ wà láì bọ́ọ̀dù wèrè ló mú nílé ayé rẹ̀ oúnjẹ ẹyin pẹ̀lú epo ọ̀tún ń jẹ̀gbín tá a gbé lè fẹ́ bọ. ìwọ ọgbọ́n náà wo mi yọ̀fìn yàrá mo ní jíjẹ lẹ́bọ. mo ṣe àlejò gbanú léyìí mo fura náà mo fura mo ní kọ́lọ́pọ̀ wa mú ọ agbára wọn ò ká ọ mo ní àwọn eré àgbẹ̀ yìí wọ́n wà fọ ẹrù rẹ ní kò kẹjáde nínú ilé ọ̀lọ́ mo tún da èrò sí inú ilé pé nígbà kọ̀ọ̀kan lọ́wọ́ ọyọ kò tún ṣiṣẹ́ orí edé ni ó bàbá làgbà kò. ẹ dẹ̀ mọ̀ wo ọmọ ìfẹ́ béèrè pé kí ni ìṣòro yín ni o n ò sì bá yín kọjá àánú ilé tá a jọ ń gbé mọ̀ wá pé kí lẹ jọ yín mi ò wá tètè mọ̀ pé ẹ̀yin gan lẹ gbẹ́ bọ wá. ọmọ tí ẹ fi ṣe ìpèsè ọ̀sìn jẹ́ ẹ bọ́ra gidi lèmi gan lẹ́yìn tí ìṣòògùn inú ọ̀sà tó ní kìíní láàfin wa
òru ni mo gbé ẹbọ yìí ìhòòhò bẹ́ẹ̀ níbi alátìǹgà ni mo ṣe gbé ẹbọ yìí wípé kó o jẹ kínní ìtàn o kẹsì yọ kó kàn dé ọmọ wọ. bàbá láàrin lọ́ọ̀dù ẹ̀yin lẹ gbọ́ bàbá sí àárín àbí bẹ́ẹ̀ kọ́ jogúnjogún tí ò tẹni ogún ọgbẹ́ ọjà o ọkọ mi ti jẹ ẹbọ báyìí tí ọba wúkọ́ pírí ẹ dáràn. kí ni ṣe ní bá jẹbọ lẹ́yìn ṣẹ́gun kí ni ṣe èrè ní bá jẹbọ lẹ́yìn ṣàkàlà mo fún ní wákàtí méjì tí ẹ bá máa wá bẹ́ẹ̀ ṣe gbẹ̀dí lẹ́bàá gbé lọ kọ́ pè mí lọ́ máa lè. tí ìbá rẹ pé ọkọ mi ti ń bẹ́ hàn yín mo mọ èsì tí tọ́yọ̀ kí n fún yín nítorí àwọn ìṣẹ̀ṣẹ̀ ojú rẹ̀ bí aṣọ ya ẹ̀ sì ṣe tó yẹ kí n sọ̀rọ̀ sí ẹ̀yin lẹ fàgbára yín lẹ wọlé olóòsì wọn sojú bí ọ̀nà kùsàǹgbàgbàrà nù. àdúgbò Ọlọ́run. mo sọ fún yín pé ẹ ò tí ì gbọ́ ìtàn kankan ẹ ò tí ì rí ìtàn kankan ẹ ò tí ì wo nǹkan kan àgbààgbà náà lètò ètò ní àgbààgbà lórí móhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa káàkiri àgbáńlá ayé ni wọ́n ti ń wò wá kétékété. Bàbá Ẹlẹ́ṣọ̀ọ́ ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ eré orí ìtàgé yìí? Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ṣé rí orin Àyìnlá Ọmọwúrà ni mo máa rántí bàbá kọ́lọ́ ń fọ̀run kí a nígiláyé. Ó ní obìnrin kò ikú ò nílé ọkọ ó ń káyé àsè nílé baálé kò yá o tó bá yá ẹ̀mí àríran o Ọlọ́run bá jẹ́ káwa náà dàgbà lẹ́nu sẹ́yìn à ń dà á lọ àmọ́ tí mo lè sọ ni pé ó ti pẹ́ díẹ̀ náà ń pẹ́ lọ. mọ̀mọ́ wa olórí tó wà nílé mọ̀mọ́ mi bó lẹ ṣe pàdé mọ̀mọ́? Màmá mà pọ̀ lọ́rùn mi màmá pọ̀ lọ́rùn mi torí mo níyàwó tó ti ṣaláìsí kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ màmá pọ̀ lọ́rùn mi ìyàwó mi tó wà nílé àti ìyàwó méjì ni mo ní mò ń bá yín sọ̀rọ̀ ìyàwó méjì so èèyàn máa ń pàdé ìkan mo pàdé àṣà pàdé náà èèyàn ṣe pàdé nọ́mà pípàdé àṣà pàdé. àdúpẹ́ bàbá mo rí i pé nínú àwọn sinimá tẹ máa ń kópa nínú ẹ̀ dáadáa àwọn adẹ́rìnpòṣónú ọ̀rọ̀ máa ń pọ̀ bàbá ṣé ọ̀rọ̀ yìí ṣé wọ́n gbìn báyìí ni àbí bo ló wà gẹ́gẹ́ bó ló ti ń jáde gẹ́gẹ́ nítorí pé tí n bá wo àwọn sinimá yẹn láti gbà mo wà ní kékeré báyìí màá rẹ́rìn títí màá ti mọ̀ tó ara pé irú èèyàn wo lélẹ́yìí bàbá kí ló dé. Èsì tí àwọn màláìka tí wọ́n fún Ọlọ́run ni mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ nù Kùránì ni èmi máa tí n bá ti fẹ́ wọ set mo máa ń kà á pé subhanaka Allahumma la ilma lana illa ma lamtana innaka antal azizul hakim ìtumọ̀ rẹ̀ ni pé subhanaka Allahumma mímọ́ rẹ̀ Ọlọ́run ọba mi ò wọ́ lọ mọ́jú o la ilma lana ìmọ̀ kan ò sí fún mi o mi ò nímọ̀ mi ò lọ́pọlọ o ìlàmà àlàmtánà àfẹ́tẹ́ ẹ bá fi mọ̀ mí o iná káńtàlẹ̀ àṣìṣẹ́lẹ̀kìn ẹ̀yin lọ́ba tó rọrọ̀ tó lọ́pọlọ tó mọ̀ ṣe tó mọ̀ gbogbo nǹkan jù èmi gbàgbọ́ pé ẹ̀bùn tọ́lọ́run fún mi ni àmọ́ baálẹ̀ ìlú ni bàbá mi bí mo ṣe sọ bàbá mi ń sọ̀rọ̀ orúkọ tí mo bá tí àwọn ẹgbẹ́ wọn máa ń pè wọ́n nígbà táwa kéré ẹlẹ́nu ló láyé àwẹ̀dá ni wọ́n máa ń pè wọ́n láàrin sọ̀rọ̀ bọ̀dgbà tí Gbénga Adéwùsì wá ṣe fíìmù kan tí wàá polówó rẹ̀ wọ́n pe fíìmù yẹn ní Amina Ẹlẹ́hà is it no not Amina Ẹlẹ́hà Amina Ẹlẹ́hà náà ni Amina Ẹlẹ́hà ni tó wá ṣe tó wá pé tó wá ní Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ ẹnu ń já wáyà èmi ò sí lé ọmọ mi kékeré ló wá gbọ́ lórí tẹlifíṣàn pé wọ́n máa pè mí lẹ́nu ń já wáyà mo á ní kí ni mo sọ wọ́n wá fi kílípù yẹn sí èmi náà wá wọ̀rọ̀ yẹn pé Ọlọ́run ọmọ tóbi o kásá sọ pé àtọ̀ eré ńlá fi bẹ́ sí sọ̀rọ̀sọ̀rọ̀ ni bàbá tó bí mi lọ́mọ àmọ́ wọn kì í sòṣèré. àdúpẹ́ bàbá ó ti tó sinimá mélòó tó jẹ́ pé ẹ̀yin gangan lè ṣe tó jẹ́ pé látọwọ́ yín ló ti jáde. Esther Basi náà yóò mà ti lé mẹ́wàá o yóò lé mẹ́wàá nítorí pé èmi ò rọ̀ ṣíṣe sinimá gbogbo iṣẹ́ tí mo dẹ̀ ṣe tí n bá ń wò báyìí inú mi máa ń dùn pé èmi ni mo ṣe even tí n bá wà nínú fíìmù kan tán bá ń
tí n bá wọnú ilé ẹ lójijì tí n bá wo sí mi inú mi máa dùn nígbà tá a ti wà tipẹ́ tí sọ̀rọ̀ ọgbọ̀n ọdún sísìn tá a ti ń ṣiṣẹ́ yìí tí n bá máa ń wo róòlù inú mi máa dùn pé Ọlọ́run ẹ̀yin ẹ̀ ń ṣamọ̀nà mi ó ti pẹ́ díẹ̀. àdúpẹ́ bàbá taba ìgbà tẹ́ sọ wípé àwọn sinimá wo lẹ ṣe tẹ́ rò pé sinimá yìí tó jẹ́ pé àgbéléwò láyé orí ìtàgé kì í ṣe torí ìtàgé tó pé àgbéléwò tó pé ayé gbọ́ gidigidi tó yẹ pé orúkọ yẹn náà ó tún fún yín ní orúkọ sí i. ọ̀gá Adelove ló ní wọ́n ń pè ní ẹ̀yìn òkú kọ́lọ̀ fọ̀rún kí ọ̀gá mi kó tẹ́ ọ sáfẹ́ rere ẹ̀yìn òkú Adelove films ẹ̀yìn òkú ni optical films ni mo wá wà èmi ká mo wà lára àwọn prominent actor ọ̀rọ̀ mi wá dáa níbẹ̀ gan-an ẹ̀yìn òkú ni. Kí ni ẹ mọ̀ pé kò sí láyè yìí bá a ṣe wà àwọn ìrírí àgbà kí ni àìdojúkọ yín nígbà tẹ́ ẹ̀ ń ṣeré orí ìtàgé tẹ́ ẹ̀ lè gbàgbé láíláí pé ọjọ́ tí mo gbọ́dọ̀ lọ kọ sílẹ̀ ni tí mi lè gbàgbé nídìí iṣẹ́ yìí. ó pọ̀ ẹ jẹ́ kí n sọ bíi 2 àbí 3 tó máa ń lóbìnrin máa nínú group mi ò tí ì níyàwó lady kan wá fẹ́ ń bá wa ṣeré ó wá lóyún ó tún wá bí ọmọ kékeré kan. A wá lọ sí ọmọdé Ìlọta fúfú Ìdọ̀fìn à ń ṣeré school mo wá gbé àkúbà kọrùn ọmọ kékeré yẹn tó tún wá bí mo wá gbé kọrùn mo gbé sọ́rùn mi báyìí lójijì ló bá ní mo fẹ́ yàpẹ́ kí n tó sọ̀kalẹ̀ kọ́ ìyàgbẹ́ sí mi lọ́rùn ni àti gbogbo ara ni ọmọ ọlọ́mọ rúra dáradára ìyàwó kò sí làmọ́lẹ̀ ìyá rẹ̀ láàrin láìlé lórí ìyá rẹ̀ yìí di ó lé bíbélẹ̀ kí ni characters nínú wa olóṣè script náà nìkan kì í kojú obìnrin kan mo bá gbé ọmọ yẹn sọ̀kalẹ̀ àbá ń wá kókó yún ewé ànàmọ́ bá fi nu ọrùn mi títí ọrùn yẹn òun wá pọ̀ àwa mo á lọ bá màmá ìlú òkè màmá general Kollington Àyìnlá nílọta màmá àwa lọ ilé wọn mo á lọ wẹ̀ mo lọ fọrùn mi mo á change aṣọ tí n bá ti rántí pé tó bá tiẹ̀ sọ mi èèyàn ló sì síyàn lọ́rùn ebe yìí ó mà pọ̀ mọ́ ni kò sì ṣe é là mọ́lẹ̀ bẹ́ẹ̀ báyìí lọ ọmọ mọ́lẹ̀ eléré mọ́lẹ̀ ìyẹn ó máa ń ṣe mí. èkejì ìfẹ́ dárúkọ ìlú kan a ṣe àparí eré ní ìlú yẹn ní alẹ́ àwa rí owó họ́ọ̀lù san àwa ti sọ fún wa pé kí wọ́n gba owó họ́ọ̀lù lọ́la àti wá lẹ́mi pé ìlú kejì tá ń lọ tá a bá ti tà kò jìnnà síra wọn á wà fún wọn ní owó báyìí máa dé ìlú kejì tá a fẹ́ lọ sùn ní họ́ọ̀lù bẹ̀ báyìí lálẹ́ àwa bá wèrè kan bẹ̀ nù tá a fẹ́ sùn ṣe mọ ọmọ tíátà àwọn yẹn wá ní wèrè jáde ẹ̀rù wá ń gbàtà mo ní ẹ má lè jáde kankan ó wá sọ gbólóhùn kan wá ní asúyẹ́kẹ́ tún wá lé mi níbí ni wíkẹ́ tún wá lé mi níbí ni ibi tí mo tún sùn họ́ọ̀lù náà ilé họ́ọ̀lù yẹn náà ti já lẹ́gbẹ̀ẹ́ kan páànù ti fẹ́ẹ́ sí tán níbi tí mo tún sùn ẹkúndẹ́gbọ̀n mi mo á pe ọmọ mi pé ẹ bọ̀dì yín ò gbọ́dọ̀ sùn họ́ọ̀lù yẹn ó yá ẹja bọ́ ọ̀nà mọ́tò ká lọ sùn. ẹ gbọ́ Yorùbá tó sọ ní súyẹ́kẹ́ tún wá lé níbí ni súyẹ́ká lé ń bẹ̀ lóòótọ́ ni èmi ò kún wá gbọ̀n mi ó jẹ́ rírí méjì tí má ti rántí tí mi ò lè gbàgbé. Bàbá mo fẹ́ kẹ́ ẹ fi ẹ̀nà náà kí ni ìyàtọ̀ tó wà láàrin eré ayé ìgbà tẹ́yìn ṣe yẹn eré aré orí ìtàgé yàtọ̀ sí èyí tí wọ́n ń ṣe ní ìsìn báyìí kí ni ìyàtọ̀ tó wà ń bẹ̀. sí sinimá àgbéléwò àti orí ìtàgé. really improvement ni improvement ni ó dáa ẹ mọ̀ pé lórí ìtàgé tẹ bá ní ẹ fẹ́ ṣe inú igbó ẹ kàn wá bí fúláwà méjì kan ní nínú igbó tẹ bá ní ẹ fẹ́ ṣe kíní kan wà but things and facilities ti pọ̀ èèyàn lè fẹ́ lo plane nígbà yẹn kẹ́ ẹ máa fẹnu ṣe plane lórí stage airport tún wà nílẹ̀ ẹ máa lọ yá èèyàn lè fẹ́ lo omi òkun ọ omi ọ̀sà facility wà ẹ máa lọ yá èèyàn lè fẹ́ lo mansions àwọn ilé ńláńlá náà ti wà àwọn car ńláńlá náà ti wà improvement ti wà èèyàn lè from stage to cinema improvement ni promotion ni. kí ni àwọn wo lẹjọ jẹ́ irọ́ nígbà tẹ́jọ ń ṣe eré orí ìtàgé tó yẹ pé àwọn náà sì wà gẹ́gẹ́ tó tẹ́ dàbí olùkù láàrin ara yín mẹ́rin nú àwọn èèyàn tẹ́jọ jẹ́ irọ́ tẹ́ mọ̀ pé kò rí kò sùn mí lélẹ́yìí. nígbà táwa bẹ̀rẹ̀ ọ̀rẹ́ mi kan bẹ ńlọrin wọ́n pè ní Isa Ọlọ́run òjẹ́ àjọ bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ mi náà ni ọ̀rẹ́ mi gidi ní pàápàá
tó jẹ́ tá a lè pera wa ní contemporary olóyè ńlá ní báyọ̀ olóyè Dèjì Adérẹ̀mí Ọlọ́fààná olóyè ńlá ni wọ́n lẹ́dẹ̀ contemporary ni wá àjọ bẹ̀rẹ̀ pé àjọ ń pàdé location àwọn náà ti ń dún nìbàdàn àwa náà ń dún nílọrin àwa àjọ pàdé ní location taxi driver no àjọ pàdé ní location fíìmù Ọ̀gá Jímọ̀ Aliu kan ní lọ́ṣogbo ká tó wá pàdé taxi driver Ògún Gomajek bàbá Ògún dúdú abẹ̀yìn jákànjákàn Alhaji Gbóyèga Lawal òṣèré tíátà ìyẹn burú afájà àlọ àṣojù bàbá ojoojó kò tó lọ́ọ̀ sọ̀nà gbẹ́sẹ̀ àgbẹ̀kan ò ní bá wọn sògùn bí aláìnà kan ọmọ bàbá lókè rèé fi bàbá Adégbèga ń bẹ́lẹ́ bí ẹni àkànlérè bàbá Adégbèga ń bẹ́lẹ́ bí ẹni àfèrè ká àboríkọ gódì ọ̀pá mẹ́tẹ̀ ẹ̀rẹ́ ìbìtì ẹ̀pà kìkì ń yẹ̀jú pẹ̀ kábíyèsí Gbóyèga Lawal. ọ̀rẹ́ ni gbogbo wa yẹn nígbà yẹn Dèntọ́ Ahmed Odùọlá kọlọ́fọ̀rún kẹwọn wọ́n senior mi o níbi iṣẹ́ sinimá wọ́n senior mi púpọ̀ ọ̀rẹ́ náà ni gbogbo wa nígbà náà àwọn tí wọ́n lè rò bí wọ́n jẹ́jẹ́. ó ti tó àwọn bíi mélòó tí eré orí ìtàgé àti sinimá yìí tó ti gbẹ̀yìn dé yálà ní orílẹ̀-èdè àti ara káàkiri àgbáńláyé tẹ́pẹ́ ẹ̀ lè gbàgbé. ṣe rí advantage tí ẹ ń bẹ nínú iṣẹ́ sinimá Ọlọ́run má bà orúkọ wa jẹ́ ní nílẹ̀ Yorùbá yìí àmọ́ adẹ̀sẹ̀rẹ̀ de gbogbo northern part of the nation but ibi kan tí mo ti enjoy tó gbé mo lọ ní this year's April mo wà ní Dubai àwa a ní stopover ní Kigali máa kankan wàá bá mi ní ebe yìí ni Adéwálé Ẹlẹ́ṣọ̀ mo lé mi náà ni kíní ni mo dẹ̀ wọ̀ mo wọ track suit mo fẹ́ look smart torí ìfẹ́ ṣẹ̀pẹ́ ó ti dìrìn àjò kí wọ́n máa wọ bá àti ṣòkòtò kí wọ́n máa di pé alágbájá mo àwọ̀tọ́ wa ní ẹ̀yin ní Adéwálé Ẹlẹ́ṣọ̀ mo ní ẹ̀lẹ́ o ṣé bọ́lẹ̀ sí ẹ̀sìn lẹ́ ń lọ ìyẹn ni pé sí South Africa ni mo ń lọ mo ní náà mo ní Dubai ni mo ń lọ ní Dubai lèmi náà ń lọ ǹjẹ́ ẹ mọ̀ mí mo ní mi mọ̀ ó ní ìgbà tẹ́ wá ṣeré ní school wa ní Veda Girls College ní New Busa ní Kanji olóhùn ní social prevent ńgbà yẹn tó ń gbà wọlé ó nínú wọn máa dùn láti rí mi o ó nínú wọn máa dùn láti rí mi o ó ní okay tí flight wa bá ti dé ó ní Ọlọ́run ó ní kí n jẹ́ kí kájọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wa ká lè jọ jókòó sí seat kan náà àbáṣá máa wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ gbàtà dé aṣáájọ lọ gbàtà wá dé Dubai àpọ́nlé tó fún mi even tí mo fi dé kò jẹ́ kí n jẹ oúnjẹ lẹ́yìn breakfast wọn lóòótọ́ ètò sí pé àti sanwó kò jẹ́ kí n jẹ oúnjẹ kankan títí tí mo fi dé ó dẹ̀ ṣe dáadáa pẹ̀lú mi títí di sẹ́yìn mò ń jẹ àǹfààní ẹ̀ so tèmi rí níbi iṣẹ́ eré náà ni pé wherever tó bá wà nítorí pé téèyàn bá ti lórúkọ kò ṣe dáadáa owó ò sí nínú iṣẹ́ wa ikú pọ̀ kì í ṣe sí olówó but King Sunny Adé bàbá eléré ńlá wọ́n ní bó bá ń wówó lọ tó bá pàdé iyì lọ́nà yá padà nítorí pé tó bá lówó ọ̀ntán iyì náà ni torí pé ẹ rí àwọn ọ̀pọ̀lọpọ̀ olówó tó ń fowó ra orúkọ ni wọ́n á ní kí Sunny ó kí àwọn Káyọ̀ lè gbókìkí àwọn kí Barrister ó kí àwọn Káyọ̀ lè gbókìkí àwọn kí Alhaji Wasiu ó kí àwọn Káyọ̀ lè gbókìkí àwọn kí Pasuma ó kí àwọn Kazz ó kí Òṣùpá ó kí àwọn Káyọ̀ lè bó gbogbo kásá lè pé àwọn náà exist o ẹni Ọlọ́run wà fún òṣèré lọ́fẹ̀ẹ́ tí ò dẹ̀ ní díù tí ì ṣe pé wọn ò ní gbọ́ mọ́ so kọ́lọ́run bá kó máa fi sọ rẹ̀ sọ wa. àmín bàbá nínú àwọn olórin orílẹ̀-èdè wa yìí àwọn olórin wo lẹ fẹ́ràn jù tẹ́ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. ṣe rí orin gbígbọ́ orin tèmi kò sí olórin tí ò mọ orin kọ wà láìtàláì kò mọ easy orin náà yìí máa ṣe nǹkan tí ó easy láti kọ but àwọn eléré tí mo súnmọ́ ni ó mátà gbogbo wọn ni wọ́n ń kọrin tó dáa general late Àyìnlá Ọmọwúrà kò sí album wọn tí mi ò mọ̀ from A to Z but King Sunny Adé KSA ibà bàbá tẹ́ mo súnmọ́ tí mo mọ̀ pé mo máa ń gbọ́ wọn bá mi Kẹ́bí Kwara general pẹ̀lú Àyìnlá bí ọmọ ni wọ́n mú mi èmi wọ́n ti wà tipẹ́ mo tún dìde fáwọn náà o ẹ mọ̀ yí pé mo tún wá súnmọ́ Pasuma ọmọ alálùbáríkà mo dẹ̀ ń enjoy music ẹ̀. bàbá
kí ni ìmọ̀ràn tí ẹ fẹ́ gba gbogbo àwọn èèyàn tí wọ́n wà nídìí iṣẹ́ eré orí ìtàgé báyìí orí ilé sinimá tàbí àwọn èèyàn àtàwọn èèyàn tó yẹ pé ẹ̀ṣẹ̀ fẹ́ wọnú iṣẹ́ eré orí ìtàgé báyìí. kì í ṣe ìmọ̀ràn ni pé wọ́n fẹ́ kí wọ́n ṣàánú wa nítorí pé tí wọ́n bá bèèrè pé àwọn àbáṣe ìjẹ́ wọ́n kàn bára wọn jẹ́ tí wọ́n bá ti lẹ́mìí wípé owó lòun wá lọ bí sẹ́yìn kò ní tètè rówó tó bá ti wá fara ti ṣe wàhálà tó bá ti ṣògùn kọjá kádàrá kò ní infect kan ò ní sí fún náà but ká ti gbà pé kíní ó jẹ́ passion ẹ̀ mà n tó wù yàn pé kíní máa wù mí o díẹ̀ ẹ̀yin olóyìnbó náà ní ilẹ̀ ní Rome was not built in a day gradual processing náà ni èèyàn á ti bẹ̀ lórúkọ èèyàn á ti bẹ̀ lówó ọkàn èèyàn balẹ̀ àdẹ̀bẹ̀ wọn máa ṣe ń ṣe rádaràda tí wọ́n ń bọ́ra lẹ̀ ń wò tí wọ́n ń ṣe kankan sọlẹ̀ kan má fi yẹn kún mọ́ nítorí pé atórin àti eré sinimá ọmọ wa ń bọ̀ wá bí wá léèrè pé bàbá mi sẹ́yìn lè ń ṣe rádaràda yìí bàbá mi sọ̀rọ̀ tí ń tẹnu yín jáde náà dáa bàbá mi ṣe eré lẹ̀ ń ṣe àbẹ́ ìṣe eré by style ni nígbà tí ẹ bá wo a mature person and you call yourself a father òun gorí obìnrin ní orí sinimá ẹ̀mọ kissing yẹn náà ti ń rèé jù ó ní mo ṣe ń ṣe wọ́n máa mẹ́ ẹ̀ ń ṣe gbogbo àwọn nǹkan játijàti àbàṣà yẹn ọmọ bíyàn léèrè mo máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo fíìmù tí mo ti ṣe rí àgàgà tí wọ́n jù sórí social media ń tí n bá wo àwọn ọ̀rọ̀ tí mo ti sọ ẹ̀rí wàá pa èmi náà kò ní jẹ́ ọ̀rọ̀ àbàṣà kò ní jẹ́ ọ̀rọ̀ nira kò ní jẹ́ ọ̀rọ̀ kan tí àwọn yóò sọ pé kí ló dé tẹ́ ẹ sọ̀rọ̀ yìí wọ́n á rí reason tó mọ́ mi sọ so bẹ́ẹ̀ náà ló wù wá ká máa ṣe. kí ni ìmọ̀ràn tẹ́ fẹ́ gba àwọn ìjọba wa lórí òre kí ni ẹ fẹ́ káwọn ìjọba ó ṣe nípa orí ìtàgé? àti bẹ̀ wọ́n àṣà ń bẹ̀ wọ́n sá lórí òrò bíjọba rí tẹnìkan rò kọ́lọ́run bá kó ṣàánú èèyàn ní àti lọ gbogbo mínísítà tí ń débẹ̀ lórí ọ̀rọ̀ culture là ń lọ ọ̀dọ̀ wọn gbogbo ẹ̀ náà kọ́bọ̀ gbogbo ẹ̀ ní bọ́ síbi àdúgbò kan lóṣogbo kò sí kankan ẹ̀ẹ̀kan dédé wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀ hall F9 náà ni ó bá dé so but ṣe mọ̀ pé kíní kan máa ń bẹ Ọlọ́run bá kó jẹ́ kí ó dáa fún wa iṣẹ́ ọwọ́ wa kọ́lọ́n jẹ́ kó gbé wa ga nítorí pé a bá ń sọ̀rọ̀ nípa artist ẹwògbà tíjọba ti ń sọ̀rọ̀ lórí iṣẹ́ àgbẹ̀ a gbọ́ pé iye báyìí ní mílíọ̀nù tí wọ́n búkú fáwọn àgbẹ̀ ó títí dìsìn náà ṣe ìṣúlọ́ àtòrí rẹ̀ pọ̀ ní àbọ̀gẹ́dẹ́ ẹgbòye ìgbà tí wọ́n ti sọ pé àgbà àbá rí ọdún 2-3 iná ó máa tà ní Nàìjíríà ó àní ṣe kí ní ṣe nẹ́tẹ̀ náà ní tàbá sọ artist kẹ́rì tó yẹ pé sinimá iṣẹ́ wa gan ló le jù bínú bá dùn ni a jẹun bínú ò bá dùn a lè jẹun sẹ́ni tí èràwé ọmọ tí èèmọ bí ó ṣe lórí ayé rẹ̀ wà ní fíìmù idún o akọ 3-5 bàtú 3 ṣe ẹ̀wọ̀ wèrè ṣé fíìmù yẹn jẹ́ bí pọ̀nmọ́ àbójẹ́jẹ́ àtàṣe nínú ilé so Ọlọ́run ọba kó máa kó sí àwọn olórí wa nínú kí ẹ ṣe Nàìjíríà dáadáa nítorí pé ó ti ń ṣẹlẹ̀ náà sìn bó bá ṣe dáadáa ìrírí rẹ náà mọ̀ tó ọ́n lẹ́yìn mò ń sọ ọ́nù ewì mi kan tó fẹ́ jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ní kí bí Awólọ́wọ̀ tiẹ̀ ṣeré bí ò ṣeré ara túbọ̀ ta Awólọ́wọ̀ bí Awólọ́wọ̀ wa tún wá ṣeré bí ò ṣeré bẹ́yìn rẹ̀ náà là ń wò yìí ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ lẹ́yìn Awólọ́wọ̀ o ẹni Haúsá fi sọ pé àjára ya o dọ́ngò òbí ẹja tó ò ní ṣe nítorí ọ̀la kọ́lọ̀ fọ̀rúnkẹ́ bàbá wa bá fẹ́ mi. lẹ́yìn iṣẹ́ òṣèré yìí tẹ̀ tún ṣe àwọn iṣẹ́ wo lẹ tún ní ẹ̀bùn tọ́lọ́run tó fún yín tẹ̀ tún fún àwọn èèyàn. MC ni ọ MC gan ni iṣẹ́ tàbí ń jẹun ọlọ́lọ́ ńlá lọ́nà pé instrument wa ò dẹ̀ pọ̀ kọ́lọ́ mọ́ jẹ yín ó yọ ká mọ́ já mọ̀ ẹnu yìí náà ni o ẹnu ẹlọkùnrin sẹ́wọ̀ sí lọ́rọ̀ MC ẹ bá rí sẹ́lẹ̀ ni ó dẹ̀ pé àwọn èèyàn wa tí wọ́n ń pè wá ìnáwó ní tán wọn ọlọ́mọdún tí wọ́n wà láì MC ni. ẹ wo tá a bá padà dé láwa máa ṣe kí ni ẹ ṣe kọrin àsáré ilé ṣùgbọ́n ká tó padà dé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ yẹ kẹ́ lọ gbórin bàbá mi bàbá General Kollington Àyìnlá Kébé ń Kwara tàbá dé afẹ́ fi ṣe kí ni bàbá ọmọ ń kí bàbá ń kọ́ ọmọ kò ní bàjẹ́ à ń padà bọ̀.
ẹ káàbọ̀ padà àgbààgbà náà lètò ètò làgbààgbà lórí móhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa àbàbá mi náà ni mò ń fọ̀rọ̀ jomitoro lẹ́rọ wọn látàárọ̀ bàbá bàbá ẹlẹ́ṣọ̀ọ́ ẹnu ń já wáyà bàbá nínú àwọn èèyàn tí ẹgbẹ̀gbẹ́ wọn kọjá tẹ́pẹ̀ lè gbàgbé nínú àwọn òṣèré náà ẹ bá mi kí wọn tẹ́ bá dẹ̀ ti kí wọn tán ẹ fi nọ́mbà yẹn síta fáwọn èèyàn tán bá fẹ́ pè yín ìbéèrè mẹ́ta ẹ̀kẹ́lẹ̀ kẹta ni pé tẹ́ bá fẹ́ máa sign out gan ọ̀rọ̀ yẹn gangan ẹlẹ́ṣọ̀ọ́ yẹn gangan mo fẹ́ gbé kárátà yẹn gangan ni kẹ́ ẹ fi dágbére fáwọn èèyàn lóde ọjọ́ mi ọjọ́ ni. ṣe àdúpẹ́ rẹ́lẹ̀ agbo ẹ̀wọ̀ èèyàn kọjá o ẹ̀mọ̀ kò í sí sinimá ewu ọ̀gá mi tí mo sọ lẹ́ẹ̀kan late Adéyẹmí Afọláyan ọ̀gá the love èèyàn ni wọ́n o ilé àtọ̀nà wọn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ láéláé Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello Ọ̀túnba Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello ẹ̀gbọ́n mi èèyàn ni wọ́n o àwọn náà ṣe ọ̀pọ̀lọpọ̀ gudugudu àti ọ̀pọ̀lọpọ̀ yàyà nílé ayé mi ọ̀gá mi Ọlá Ọmọnìtàn Adé Love èèyàn ni wọ́n o àwọn náà gbìyànjú pẹ̀lú mi bàbá wa Chief Jimoh Aliu no respect sir wọn ò fi mí lẹ̀ ńgbà kan o bẹ́ẹ̀ ni Alhaji Karim Adépọ̀jù bàbá wa ń dé àti àwọn èèyàn bẹ́ẹ̀ tí mi ò lè gbàgbé mo dúpẹ́ ní ọwọ́ wọn. Sẹ́rí kárátà gbígbérù tẹ́ni agbérù ẹ ti sọ kárátà dẹrù nù. nọ́mbà yín náà ká fi kárátà gbé. Adéoyè Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ ni mò ń jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbádùn wa tẹ́ ń wò wá nǹkan ò ní ṣe kò ní sá wa náà. Nàìjíríà ò ní dàrú o kò síbi tó orílẹ̀-èdè lè sá lọ kò síbi tó lè gbà wá o ní agbára Ọlọ́run orílẹ̀-èdè ó dẹ̀ wá. Nọ́mbà mi 00 7099 6065. bàbá lẹ́ẹ̀kan sí. 080 7099 6065. Ọlọ́ngbọ́ authentic ni mo máa gbé gbogbo ìgbà ẹ ṣé o. tó wọ́n ní kò dùn kó pọ̀ ṣókí báyìí náà lọ bí oge gbogbo ẹ̀yin àgbà tẹ́ ẹ wà nínú ilé ẹ rí àwọn àgbà nílé àgbà nítorí àdán ọmọdé nítorí ayẹkẹyẹ ẹ̀yin ọmọdé náà tẹ́ ẹ wà nínú ilé ẹ gba ọ̀rọ̀ lẹ́nu àgbà kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ayé yín tí wò ní bàjẹ́ móhùnmáwòrán nígbà tí náà ni àṣà wa èdè wa Adésínà làwà lórúkọ tèmi olówó ọkọrí Àbíkẹ́ Adé ẹ wo á tún máa pàdé ńjọ́ míì ọjọ́ rẹ èmi á máa ní ìgbésí ayé mi ayé yín yóò nítumọ̀ lọ́sẹ̀ yìí àti ti láéláé àwọn kan ráyè sàmì bẹ̀ wọn àbákìdá tẹ̀ kọ́ má ṣe ó di ijọ́ mi ọjọ́ rẹ àgbààgbà lẹ́tọ̀ ètò làgbààgbà. olólùfẹ́ mi káàkiri gbogbo ibi tí afẹ́fẹ́ tẹlifíṣàn wa lárinrin yìí ń fẹ́ dé nígbà tí tẹlifíṣàn ẹ máa wo Ọlọ́run bá ń gbọ́ ẹja tútù ni o ó dùn pọ̀ panla tó wá ní ó bẹ́bà rẹ̀ Ọlọ́run fáwọn ọmọ kéékèèké sí ráìsì àti dòdò ni o ó lọ bẹ́ẹ̀ lẹ́nu nígbà tí tẹlifíṣàn Ọlọ́run ní kọ́ wa máa ṣe o ẹ máa wo àwòdùnú o. Adéoyè Adéwálé Ẹlẹ́ṣọ̀ọ́ ló kọ́ mi o náà.